ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé Quadri tètè bá gbé apá kejì jáde. ẹjọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá keje sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde.
òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé the second part part 2
torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún wọn pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún wọn pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá tètè bá gbé apá kejì jáde.
ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, kí ẹ dẹ̀ share fídíò, kí ẹ tẹ like button tí wọ́n kọ sínú comment section pé ẹ kọ sínú comment section pé The Psychopath part 2, torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé bá ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún pé kí wọ́n gbé apá kejì sinimá The Psychopath jáde, àmọ́ ọ̀nà wo lẹ máa fi ibi sọ fún pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde.
òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún ọ pé kí wọ́n gbé apá kejì sinimá the second part jáde àmọ́ ọ̀nà olè máa fi yíbi sọ fún ọ pé kí wọ́n gbé jáde tó máa fi tètè gbé jáde. òun náà gbé kí ẹ gbìyànjú kí ẹ click lórí subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ dẹ̀ share fídíò kẹtẹ like button tí wọ́n kọ́ sínú comment section pé ẹ kọ́ sínú comment section pé the second part part 2 torí pé kí ìyàwó Lateef Adédìméjì tí a mọ̀ sí actress Bímpé Oyèbádé kọ́lé ti bá gbé apá kejì jáde.